A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ẹgbẹ́ Human Rights Writers Association (HRWA) ti bu ẹnu àtẹ́ lu ìkọlù tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe sí àwọn olùfẹ̀hónúhàn ní agbègbè ilé ìjọba ìlú Àbújá àti ìpínlẹ̀ Rivers. Alámòjútó HRWA lórílẹ̀-èdè, Comrade Emmanuel Onwubiko, sọ nínú àtẹ̀jáde wípé tajútajú ni wọ́n fi tú àwọn olùfẹ̀hónúhàn ká. Wọ́n ní ìgbésẹ̀ ọlọ́pàá láti tú àwọn wọ̀nyí ká láàrin aago 9:06 òwúrọ̀ àná jẹ́ ìdènà wọn àti tẹ̀síwájú nínú ìfẹ̀hónúhàn. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé ìfẹ̀hónúhàn ọjọ́ 1 oṣù kẹwàá jẹ́ ìtẹ̀síwájú ìgbésẹ̀ láti gùnlé ìfẹ̀hónúhàn fòpin sí ìṣèjọba tí kò dára tí ó wáyé láàrin ọjọ́ 1 sí ọjọ́ 10 oṣù kẹjọ. Ìfẹ̀hónúhàn méjèèjì ni wọ́n ṣe àgbékalẹ̀ láti fi fèsì sí ìṣòro ọrọ̀ ajé àti ìṣèjọba tí kò tẹ́ ọmọ orílẹ̀-èdè lọ́rùn. Pẹ̀lú wípé wọ́n tètè tú wọn ká, ìfẹ̀hónúhàn Fearless in October ṣe àfihàn ipò tí kò tẹ́ ọmọ orílẹ̀-èdè lọ́rùn bí wọ́n ti ń pè fún ìgbésẹ̀ oníkíákíá láti wá ojútùú sí ìṣòro ọrọ̀ ajé. HRWA mẹ́nubà ìkọlù tí ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ṣe sí àwọn olùfẹ̀hónúhàn ní ìlú Port Harcourt. Wọ́n ní ó ṣeé ṣe kí àwọn ọlọ́pàá máa ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn jàǹdùkú tí àwọn náà kó ipa láti tú àwọn olùfẹ̀hónúhàn ká níbi wọ́n kóra jọ sí ní jẹ́jẹ́ wọn. Onwubike ní ọlọ́pàá kò ní àwáwí láti ṣe ìkọlù pẹ̀lú tajútajú bí ìgbà tí wọ́n mọ̀ọ́mọ̀ mú inú bí àwọn olùfẹ̀hónúhàn kí èyí lè yọrí sí fàákájà gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe nígbà ìfẹ̀hónúhàn fòpin sí ìṣèjọba tí kò dára káàkiri orílẹ̀-èdè nínú oṣù kẹjọ. Wọ́n ní ọkàn àwọn ò balẹ̀ wípé láti ọdúnmọ́dún ni ọlọ́pàá ti sọ ara wọn di ọ̀tá ìjọba tiwantiwa, tí wọ́n sọ ara wọn di ohun èlò fún ẹgbẹ́ òṣèlú APC bí wọ́n ti ń lò wọ́n láti lọ ṣekú pa ẹnikẹ́ni tí ó bá gbéná wojú wọn, láwọn tí wọ́n ti sọ ọrọ̀ ajé orílẹ̀-èdè di ìdàkudà, èyí tí sọ ọ̀pọ̀ di aláìníṣẹ́ tí ebi fi wá gbàjọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti gbáradì láti tẹkọ̀ létí lọ United Kingdom fún ìsinmi orí ewé ọlọ́dọọdún. Agbẹnusọ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ni ó ṣe ìkéde yìí nínú àtẹ̀jáde òní Ọjọ́rú. Ó ní Tinubu yóò mórí lé UK lẹ́yìn ìrìnàjò lọ ilẹ̀ China nínú oṣù kẹsàn-án fún ìsinmi ọlọ́sẹ̀ méjì. Ọ̀nànúgà ní ààrẹ yóò lo ọ̀sẹ̀ méjì yìí fi dárò lórí àtúpalẹ̀ ètò ọrọ̀ ajé tí ìjọba rẹ̀ gùn lé kí ó tó padà lẹ́yìn ọ̀sẹ̀ méjì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Àwọn agbébọn ti ṣekú pa olóyè Lukman Balógun tí ó jẹ́ ìlúmọ̀ọ́ká adarí ẹgbẹ́ fìjìláńtẹ́ níbi ìgbìyànjú àti ṣe àgbàkalẹ̀ obìnrin ará Fúlàní mẹ́ta tí wọ́n jí gbé láti ìlú Ìgbàjà, ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn, ìpínlẹ̀ Kwara. Àwọn aráàlú ní ọjọ́ Àìkú ni wọ́n jí àwọn obìnrin wọ̀nyí gbé, ṣùgbọ́n ìrọ̀lẹ́ ọjọ́ Ajé ni wọ́n ṣekú pa Balógun níbi ìfijúrinjú ìbọn pẹ̀lú ẹgbẹ́ fìjìláńtẹ́ rẹ̀ àti àwọn ajínigbé. Lẹ́yìn ikú Balógun tí ó tún jẹ́ jagun ilẹ̀ Ìgbàjà ni àwọn ọ̀dọ́ fọ́nká sígboro pẹ̀lú ìfẹ̀hónúhàn àti ìdárò lórí ikú adarí wọn. Bákan náà ni a gbọ́ wípé wọ́n tún jí àwọn méjì mìíràn gbé ní abúlé Kájọlà lówùúrọ̀ ọjọ́ Ìṣẹ́gun, èyí tí wá mú ìfòyà àti àìbalẹ̀ ọkàn lórí ààbò bá ará agbègbè. Elder Ọláìtàn Oyin Zubairu, alámòjútó Kwara South Elders Security Forum, náà fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ àti jíjí tí wọ́n jí àwọn 5 yìí gbé kí Balógun tó di olóògbé níbi ìgbìyànjú àti dóòlà ẹ̀mí àwọn obìnrin tí wọ́n jí gbé. Ó ní àjọṣepọ̀ iléeṣẹ́ ọlọ́pàá, ológun àti fìjìláńtẹ́ ti wà lẹ́nu wíwá gbogbo inú igbó láàrin Ìgbàjà àti Òkè Ọdẹ fún àwọn tí wọ́n jí gbé. Ìwádìí sọ di mímọ̀ wípé Balógun dọdẹ àwọn ajínigbé tí wọ́n ti kọ́kọ́ jí ìlúmọ̀ọ́ká ènìyàn kan láàrin ìlú Ìgbàjà gbé kí wọ́n tó ṣekú pa á. Aláyélúwà ilẹ̀ Ìgbàjà, Ọba Ahmed Babalọlá Arépo kẹta, ti wá pè fún sùúrù bí ó ti ṣe àpèjúwe ikú Balógun gẹ́gẹ́ bí àdánù ńlá fún ìlú.
ó wáá fi dá àwọn ọ̀dọ́ lójú wípé ọwọ́ àwọn aláṣẹ yóò tó gbogbo àwọn oníṣẹ́ ibi wọ̀nyí. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ DSP Tóhùn Èjìrẹ́ Adéyẹmí fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún burú jọjọ, bí ó ti sọ àsọdájú wípé ìgbìyànjú ti ń lọ lọ́wọ́ láti ṣe àwárí àwọn ajínigbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Edo ti kéde wípé àwọn ti pe àwọn méjì yòókù nínú àwọn aṣòfin tí wọ́n jáwé gbélé-e fún Donald Okogbe àti Ade Isibor padà lẹ́yìn oṣù 5. Iléeṣẹ́ ìròyìn NAN ni ó jábọ̀ wípé ọjọ́ 6 oṣù karùn-ún ni ilé ìgbìmọ̀ jáwé gbélé-e fún Donald Okogbe láti PDP Àkókò Edo Kejì, Ade Isibor APC Àríwá Ìlà Oòrùn Ẹ̀sán Kínní àti Bright Inyamo láti Gúúsù Orion 1 lórí ẹ̀sùn ìpètèpèrò àti yọ agbẹnusọ pẹ̀lú àwọn ọ̀gá nínú ilé ìgbìmọ̀ nípò. Lẹ́yìn èyí ni wọ́n pe Bright Inyamo padà nínú oṣù kẹfà lẹ́yìn tí wọ́n rí wípé ó kábàámọ̀ ìgbésẹ̀ rẹ̀. Gẹ́gẹ́ bí agbẹnusọ Blessing Agbébaku ṣe sọ, níbi ìpàdé òní ní ilé ìgbìmọ̀ ìlú Benin ni Agbébaku ti kéde wípé ilé ìgbìmọ̀ ti pa ohùn pọ̀ láti pe àwọn méjì yòókù padà, bí ó ti kí gómìnà àṣẹ̀ṣẹ̀yàn Monday Ọ̀pẹ́bọlọ̀ kú oríire àṣeyọrí rẹ̀ níbi ìdìbò gómìnà tí ó ṣẹ̀ṣẹ̀ wá sópin. Agbẹnusọ fìdí ẹ̀ múlẹ̀ wípé gómìnà àṣẹ̀ṣẹ̀yàn wà fún gbogbo ará ìpínlẹ̀ Edo, kì í ṣe fún ẹgbẹ́ APC nìkan, bí ó ti fi èròǹgbà rẹ̀ hàn kí wọ́n má ṣì í lọ́kàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lónìí ni ilé ìgbìmọ̀ dá lábàá láti ṣe ìdásílẹ̀ ifásitì ìjọba àpapọ̀ fún ètò ọ̀gbìn ní Ìrágbìjí, ìpínlẹ̀ Ọ̀ṣun. Olórí ilé Sẹ́nẹ́tọ̀ Ọpẹ́yẹmí Bámidélé láti Èkìtì Central ni ó ṣe agbátẹrù àbá tí wọ́n pe àkọlé rẹ̀ ní A Bill for an Act to Establish the Federal University of Agriculture and Tropical Studies, kí wọ́n sì pèsè gbogbo ohun tí ó nílò fún àmójútó rẹ̀. Lẹ́yìn tí Bámidélé ṣe àgbékalẹ̀ àbá yìí ni Sẹ́nẹ́tọ̀ Ọlárèrè Oyèwùnmí ṣèkejì rẹ̀. Lára àwọn sẹ́nẹ́tọ̀ yòókù tí wọ́n ṣe àtìlẹ́yìn fún àbá yìí láti rí igbákejì agbẹnusọ Barau Jibrin, Sẹ́nẹ́tọ̀ Solomon Adéọlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ti fi àbá yìí ránṣẹ́ sí ìgbìmọ̀ tó ń ṣàmójútó ọ̀gbìn ní iléèwé gíga àti TETFund kí wọ́n lè jábọ̀ lẹ́yìn ọ̀sẹ̀ 2. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìjọba orílẹ̀-èdè Jámánì ti kéde àlékún owó tí iye rẹ̀ tó €24 million tí wọ́n fi ṣe àtìlẹ́yìn fún Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè mìíràn ní Sahel àti Lake Chad tí wọ́n rí ìjàmbá ẹ̀kún omi. Àlékún owó yìí ni wọ́n fi ṣe àtìlẹ́yìn fún ará ìlú tí ìjàmbá wọn pọ̀ jùlọ. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde láti German Embassy ní ìlú Àbújá. Àlékún yìí ni yóò mú àpapọ̀ iye tí Nàìjíríà ti rí gbà lọ́wọ́ Jámánì nìkan sí €100 million nínú ọdún 2024. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé ẹ̀kún omi ti dá ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá sílẹ̀ láti bí oṣù mélòó sẹ́yìn. Ìjọba orílẹ̀-èdè Jámánì sì rí gẹ́gẹ́ bí ojúṣe láti dúró tì kí wọ́n sì ṣe ìrànlọ́wọ́ fún àwọn tí ìjàmbá yìí dé bá. Ìdí nìyí tí wọ́n fi gbà láti jẹ́ ọ̀kan lára àwọn tí ànáwọ́sí wọn pọ̀ jùlọ, largest humanitarian donors. Yàtọ̀ sí owó, ilẹ̀ Jámánì ti ṣe àtìlẹ́yìn ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà fún ẹkùn Lake Chad pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù euro fún ìdàgbàsókè àti ìpèsè ààbò fún àwọn tí àdàlúrú ti dá lóró. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Òṣèré àti olùṣètò sinimá ilẹ̀ Nàìjíríà Fẹ́mi Adébáyọ̀ ti bu ọlá fún akẹgbẹ́ rẹ̀ tí ó jẹ́ ọ̀gá fún un lẹ́nu iṣẹ́, Razak Ọláyíwọlá tí gbogbo ènìyàn mọ̀ sí Òjó Pagógó, fún àyájọ́ ọjọ́ ìbí rẹ̀. Adébáyọ̀ gbóríyìn fún Òjó Pagógó fún iṣẹ́ ìfarajìn bí ó ti ń kí i kú oríire ọjọ́ ìbí rẹ̀ tí ó sì ń gba àdúrà ìtẹ̀síwájú nínú ohun rere. Ó ní àtìlẹ́yìn rẹ̀ ní gbogbo ìgbà sí i àti gbogbo àwọn tí ó yí i ká jẹ́ ìwúrí ní tòótọ́, kí Ọlọ́run túbọ̀ máa gbé e lọ́wọ́ sókè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká olórin ilẹ̀ Nàìjíríà Ayọ̀dèjì Balógun tí gbogbo ènìyàn mọ̀ sí Wizkid ti ṣe àfihàn wípé òun kì í ṣe àpọ́n, baálé ilé ni òun jẹ́. Níbi iṣẹ́ eré kan tí ó wáyé ni Wizkid ti fi àwàdà sọ fún
ọ̀kan lára àwọn olólùfẹ́ rẹ̀ obìnrin wí pé kí ó má súnmọ́ òun níyàwó ńlé, àwọn ọmọ náà wà nílé pẹ̀lú. Àkàálẹ̀ fídíò yìí ti wá gba orí ẹ̀rọ ayélujára pẹ̀lú abánidọ́rẹ̀ẹ́. Bí ó ti sọ ọ̀rọ̀ yìí ló ń mú àwọn alátìlẹyìn rẹ̀ máa rò ó bóyá lótìítọ́ ni àbí àwàdà. Wizkid ni a gbọ́ wípé ó ń ní àjọṣepọ̀ pẹ̀lú Jada Pollock tí ó ń sìn gẹ́gẹ́ bí alámòójútó iṣẹ́ rẹ̀ lẹ́yìn tí ó bí ọmọ méjì fún un, ṣùgbọ́n kò tíì sí àfihàn lórí bóyá wọ́n fẹ́ ṣe ìgbéyàwó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.